kọ́lọ́run ọba Elédùmarè kó ṣàánú wa o. wọ́n ní kí ló ń fa ìwà ìṣekúpa ẹnìkejì ẹni èyí tó máa ń wáyé o lójoojúmọ́ ní Nàìjíríà báyìí. ọ̀pọ̀ agbègbè ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní wọ́n máa ń la ohun tó kọjá òye wọn lọ lásìkò tá a wà yìí pẹ̀lú bí ìròyìn nípa ìṣekúpa ní bó ṣe gbòde kan o. púpọ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó mọ̀ ló mọ̀ wá láti ọwọ́ mọ̀lẹ́bí àwọn olóògbé ìpínlẹ̀ Jigawa, Kano àti Bauchi. ó ní ọ̀pọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó mọ̀ ló mọ̀ ti wáyé o tí ìbéèrè kan sì ń jẹyọ lẹ́nu àwọn aráàlú pé kí gan ló ń ṣẹlẹ̀. wọ́n lélẹ́yìn mọ̀ ló mú BBC Yorùbá ló ṣe àkójọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí èyí tó wáyé o láàrin oṣù kan ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí. alákọ̀ọ́kọ́ rẹ̀ wọ́n ní ìyàwó tó ṣekú pa ọkọ rẹ̀ ní ìpínlẹ̀ Kano. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano ó mà ti tẹ ìyàwó kan tó mà ṣekú pa ọkọ rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday tó jẹ́ ọjọ́ kẹsàn-án lẹ́yìn ìgbéyàwó wọn o. nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá fi léde, Saudat Jibrilu ẹni ọdún 18 ó mà gún ọkọ rẹ̀ Salisu Idrisi ẹni 30 ọdún lọ́bẹ pa ní àyà. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Kano SP Abdullahi Haruna Kiyawa ó níṣẹ̀lẹ̀ náà ó mà wáyé o ní agbègbè Farawani ní ìjọba ìbílẹ̀ Taorani ní ìpínlẹ̀ Kano. ìṣẹ̀lẹ̀ náà ó mà wáyé o ní agogo 12 òru mọ́ni ní ọjọ́ kẹfà oṣù karùn-ún nígbà tí afurasí náà tó gún ọkọ rẹ̀ ní ọ̀bẹ ní àyà. SP Kiyawa ṣàlàyé bákan náà wọ́n ní ikú ọkùnrin kan tí wọ́n ṣekú pa ní òwúrọ̀ ní ìpínlẹ̀ Kano kan náà. iléeṣẹ́ ọlọ́pàá ó mà kéde ikú ọkùnrin 30 ọdún kan mọ́ni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Shehu Mohammed ní agbègbè Dambare. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Abdullahi Haruna Kiyawa ó ní afurasí méjì òun ló ṣàdédé ya wọ ilé olóògbé náà ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa sa aládàpá o. ọ̀kan nínú àwọn afurasí náà Aliyu Umar ẹni 20 ọdún mọ́ni òun lọ́wọ́ mọ̀tẹ̀ pẹ̀lú àdá lọ́wọ́ rẹ̀. ìwé ìròyìn Aminiya ó ní àwọn afurasí náà wọ́n máa ya wọ ilé olóògbé lásìkò tó ń gbáradì fún ìrun òwúrọ̀. ọwọ́ tẹ ọ̀kan lára àwọn afurasí náà tí wọ́n sì fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ o. bákan náà ọmọ tó ṣekú pa bàbá ní Gwaram ní ọjọ́ Ajé Monday ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá mà tẹ ẹni 20 ọdún kan Mohammed Salisu nápò ọkọ rẹ̀ lẹ́yìn tó kọlu bàbá rẹ̀ pẹ̀lú àdá. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní Jigawa Lawal Suhadam ó níṣẹ̀lẹ̀ náà ó mà wáyé o ní agbègbè Bakin Kazuwa níjọba ìbílẹ̀ Gwaram. gẹ́gẹ́ bó ṣe sọ àwọn dókítà wọ́n mà kéde ikú Malam Salisu Abubakari ní ilé ìwòsàn tó wà ní Birnin Kudu. olóògbé náà ó mà ló mà jẹ́ ẹni ọdún 67 o. bákan náà ikú alága ìjọba ìbílẹ̀ ní ọjọ́ kejì oṣù karùn-ún iléeṣẹ́ ọlọ́pàá Bauchi ó mà kéde ikú bàbá ẹni ọdún 64 Malam Isa Mohammed Wabi. iléeṣẹ́ ọlọ́pàá ó tọ́ka ìṣẹ̀lẹ̀ sí àwọn ọ̀dọ́ kan tó kọlu bàbá náà tí wọ́n sì lù ú ní àlùbami o ní agbègbè Fadamamada ní ìpínlẹ̀ Bauchi o. ọlọ́pàá ní àwọn ọ̀dọ́ tó kọlu Malam Isa Wabi ó mà ló mà jẹ́ ọ̀rẹ́ Abdulgafar ẹni ọdún 16 tó jẹ́ ọmọ olóògbé. bákan náà wọ́n ní ọkọ tó ṣekú pa ìyàwó rẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹrin. ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé kan ó pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ ọkọ tó fi tipátipá fẹ́ gẹ́gẹ́ bí aya o ní agbègbè Tungoni níjọba ìbílẹ̀ Suletankaka. ọlọ́pàá ní afurasí náà ó mà ránṣẹ́ pé àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta míì ìyẹn Nura Basiru, Mutaga Lawal àti Hamisu Musa o tí wọ́n jẹ́ ọmọ 20 ọdún láti wá sí ilé rẹ̀. wọ́n di ìyàwó rẹ̀ láti lè ní àǹfààní ìbálòpọ̀. ariwo ìyàwó ó ní àwọn ará àdúgbò mà gbọ́ tí wọ́n sì súré lọ bá tí wọ́n sì tún gbé lọ sí ilé ìwòsàn níbi tó dákẹ́ sí o. ọwọ́ ti tẹ ọkọ ìyàwó àti àwọn ọ̀rẹ́ rẹ̀ kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó má da ìgbéyàwó èmi àti yín rú o. àdúrà gbòòlùwà Tóyìn ló kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá tẹ notification bell láti lè máa tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o àbúrò oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run Ọba Elédùmarè.